Ẹ káàbọ̀ sí gbàgede ẹ̀kọ́ ayélujára ti òní. Welcome to today's class. Àkórí ẹ̀kọ́ ti òní ni ìtàn ìṣẹ̀dálẹ̀ Yorùbá. We will be looking at the Yoruba creation. Where did the Yorubas, where do they originate from? That is also we'll be looking at today. Ìtàn sọ fún wa pé ìlú Mẹ́kà ni ìran Yorùbá ti ṣẹ̀ wá àti wípé Odùduwà sì ni baba ńlá wọn. Stories had it that Mecca is where the Yorubas originate from and Odùduwà is their progenitorial grandfather. Odùduwà jẹ́ akíkanjú alágbára àti jagunjagun ènìyàn nígbà ayé rẹ̀, abọ̀rìṣà sì ni pẹ̀lú. Odùduwà is a strong warrior during his time and is also a traditional worshipper. Ìjà ẹ̀sìn ni a gbọ́ wípé ó bẹ́ sílẹ̀ ní ìlú Mecca láàrin àwọn ẹlẹ́sìn Mùsùlùmí àti àwọn abọ̀rìṣà. It's a religious war that started between the traditional worshippers and the Muslims. Èyí ni ó ṣe okùnfà bí Odùduwà àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ ṣe sá àsálà fún ẹ̀mí wọn kúrò ní ìlú Mecca wá sí Ilé Ifẹ̀. It was this war that caused Odùduwà to leave Mecca with his disciples and they came to Ilé Ifẹ̀. Wow, you can see this is the image of Odùduwà. You can see him, Odùduwà, that's his image, and he's a very powerful warrior. He and his disciples trekked from the land of Mecca straight to Ilé Ifẹ̀. Inú ogun yìí ni Lámúrúdù tí ó jẹ́ bàbá Odùduwà tí ó jẹ́ ọba lásìkò náà kú sí. Lámúrúdù, the father of Odùduwà, died in this war. Báyìí ni Odùduwà àti àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ ṣe kúrò ní ìlú Mecca tí wọ́n sì bẹ̀rẹ̀ ìrìn àjò wọn tí wọ́n fi dé ìlú Ilé Ifẹ̀. And they left Mecca till they landed in a place called Ilé Ifẹ̀. Àlùkùránì kan ṣoṣo tí wọ́n dì àti ère méjì péré ni Odùduwà àti àwọn ọmọlẹ́yìn mú dé Ilé Ifẹ̀. That is, Odùduwà and his disciples got to Ilé Ifẹ̀ with just a Quran and 2 idols. Agbọ́nmìrègún bàbá Ifá ni a gbọ́ wípé Odùduwà bá ní Ilé Ifẹ̀. Agbọ́nmìrègún is the person Odùduwà met at Ilé Ifẹ̀. This is where we'll be stopping today to be continued tomorrow. Let's do our evaluation. Kí ni Odùduwà mú dé Ilé Ifẹ̀? What did Odùduwà took to Ilé Ifẹ̀? Ta ni Odùduwà bá ní Ilé Ifẹ̀? Who did Odùduwà meet at Ilé Ifẹ̀? Kí ni ó mú Odùduwà dé Ilé Ifẹ̀? What brought Odùduwà to Ilé Ifẹ̀? What made him come to Ilé Ifẹ̀? Thank you. See you later.